ẹ̀yin ẹ̀rọ mi bá mi ká lọ mo fẹ́ sọ̀rọ̀ nípa bá a ti ń tọ́jú ẹni tó bá ní egbò àdáàjínà. Àṣírí ọjọ́ bí Solution TV ní sọ̀rọ̀. Ẹ bá mi tẹ love and like, ẹ bá mi share rẹ̀, bá mi share rẹ̀ sí èèyàn ogún ni ó bá mi share rẹ̀ sí o, èèyàn ogún ni kó share rẹ̀ sí. Tó bá lè share rẹ̀ pẹ̀lú ògo Ọlọ́run àtàtìlẹ́yìn Ànábì á dàn fún wọn náà. Nọ́mbà mi ò change, nọ́mbà mi ò yí padà 07033449598 07033449598 07033449598. WhatsApp call, WhatsApp message ni o, WhatsApp call, WhatsApp message ni o, WhatsApp call, WhatsApp message ni o. Ẹni tó bá ní ìbéèrè kó bá sọ̀rọ̀ ní WhatsApp, kó bá sọ̀rọ̀ ní WhatsApp, kó bá sọ̀rọ̀ ní message ní pé wà ní WhatsApp call àbí kó drop voice note ẹ̀ sí inú WhatsApp. WhatsApp nọ́mbà mi náà ni. Naam, báwo la ṣe ń tọ́jú ẹni tó bá ní egbò àdáàjínà? Egbò àdáàjínà jẹ́ kinní kan tó jẹ́ pé tí ó lè má lójú. Ìmí sì wà tó jẹ́ pé yóò lójú, yóò ara ojú rí, yóò ara gẹ́gẹ́ tíntín níbi ìgbà tí wọ́n gbọ́n ra fi abẹ́rẹ́ gún tọ̀ níbì kan. Yóò wá mọ̀ sùtútú nínú, yóò mọ̀ sùtútú láti bẹ̀ jáde tó jẹ́ pé ẹni tó bá mú ó tọ̀hún ní gbádùn ara rẹ̀. Egbò àdáàjínà máa ń mú ẹlòmíì like 5 years 20 years Ọlọ́run àbí ọmọ ìṣàdánwò fún wa àgbègbè ẹ̀yin olólùfẹ́ wa àti gbogbo àwọn kan wa la hawla wala quwwata illa billah. Kí ni nǹkan tí a máa fi tọ́jú egbò àdáàjínà? Ẹni kó ń tọ̀ ń lọ sí inú ilé rẹ̀ kó bá mi pa aáyán 10. Aáyán mi ò mọ̀ tẹ́ ń pè nílùú yín o torí o lè sọ pé ọmọ tí ń jẹ aáyán o. Aáyán 10, aáyán ẹyọ, aáyán tó máa ń fò káàkiri inú ilé yín tó ní yẹ̀yẹ́ lára wọn. Aáyán lọ bá mi pa aáyán 10. Ẹni tó bá fẹ́ tọ́jú egbò àdáàjínà àbí ẹni tí egbò àdáàjínà bá mú, ẹni kó ń tọ̀ nǹkan pa aáyán 10. Tó bá ti pa aáyán 10, á wá sá aáyán yìí tí ó gbẹ dáadáa. Ẹ sá tí ó gbẹ dáadáa, ẹ sá aáyán àwọn aáyán 10 yìí ẹ máa sá sí dry place tí ó gbẹ dáadáa. Tó bá ti gbẹ dáadáa, ẹ wá make sure ẹ wá lọ aáyán 10. Tó bá ti wá aáyán 10, ẹ wá sá tí ó gbẹ dáadáa, ẹ pa ẹ sá tí ó gbẹ dáadáa, ẹ wá lọ dáadáa, ẹ lọ. Tó bá ti wá lọ dáadáa, ẹ wá pò mọ́ òrì kí ẹ wá máa fi sí ojú egbò náà pẹ̀lú ògo Ọlọ́run. Kíákíá ní egbò náà lọ pẹ̀lú ògo Ọlọ́run. Ẹ wá lọ mọ́ òrì, tí a ti lọ mọ́ òrì, ẹ ra máa fi sí ojú egbò náà. Ẹ ra máa fi sí ojú egbò náà. Àṣírí pọ̀ lára aáyán o. Àṣírí pọ̀ lára aáyán dáadáa. Àṣírí pọ̀ lára aáyán tẹ̀rí yẹn. Ó ní iṣẹ́ tó ń ṣe tó wúlò dáadáa tó pọ̀. Àṣírí ọjọ́ bí Solution TV ló ń sọ̀rọ̀. Ẹ bá mi share, ẹ bá mi tẹ love and like. More share, more love, more like. More share, more love, more like. Ẹ bá mi share rẹ̀ púpọ̀ jọ torí Ọlọ́run. Ẹ bá mi share tó bá ti ń dọ́dọ̀ yín náà. Ẹ bá follow page wa. Ẹ lè bá wa share rẹ̀. Àṣírí ọjọ́ bí Solution TV. Thanks so much. Bye for now. The more you share, the more you gain.